Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, ẹ káàbọ̀ sórí YouTube channel wa. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé a máa ń fún yín ní update nípa tó bá ń ṣẹlẹ̀ throughout the world. Orí update Mr. Muhideen náà la ṣì wà àti Agbala Gabriel pẹ̀lú Alhaji Oriyomi Hamzat. So Alhaji Oriyomi Hamzat wọ́n ti sọ a lot of ọ̀rọ̀. Wọ́n sọ̀rọ̀ wọn fún àwọn tí wọ́n ń drag wọn ní online lésì wípé ṣé bí àwọn ṣe intervene, ṣé bí àwọn ṣe dá sí ọ̀rọ̀ yẹn sí àwọn jẹ̀bi ni, and then àwọn ò dá ẹnìkan lẹ́jọ́ wípé bó ṣe yẹ kí àwọn dá sí náà làwọn ṣe dá sí, pé àwọn ò wá mọ the reason why tí àwọn èèyàn tí wọ́n fi ń drag àwọn ní online. Alhaji Oriyomi sọ̀rọ̀ a lot. Mo fẹ́ rọ àwa èèyàn, ẹ jọ̀ọ́ àwa tá à ń ṣe content, tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀, it's better ká fún àwọn èèyàn ní information bí ó bá ṣe rí. Ó better ká fún àwọn èèyàn ní information bó bá ṣe rí ju kí a wá máa dákún ọ̀rọ̀ or ká máa sọ nǹkan tí ò sí nínú ọ̀rọ̀ lọ, because tí ó bá ṣòro fún adájọ́ ayé láti dá ẹjọ́ wọn bó ṣe tọ́, kò ní ṣòro fún Ọlọ́run tó lè tún ẹjọ́ dá. Mo fẹ́ jẹ́ kí a mọ gbogbo yẹn. So Alhaji Oriyomi Hamzat wọ́n sọ ọ̀rọ̀ gan, ẹ̀kọ́ dẹ̀ wà nínú ọ̀rọ̀ tán sọ, and then ó yẹ kí èèyàn máa wòye tí èèyàn bá fẹ́ dá sọ̀rọ̀. Èèyàn máa ń ṣe sùúrù, èèyàn máa ń ṣe pẹ̀lẹ́ tí èèyàn bá fẹ́ dá sọ̀rọ̀, kí èèyàn má bàa padà jẹ̀bi, kí èèyàn má bàa padà ti ara àwọn ọ̀rọ̀ lọ́rọ̀, kí èèyàn má bàa ti ara kí èèyàn má bàa ti bẹ̀, kí èèyàn má bàa ṣe Ọlọ́run. So a máa play gbogbo àwọn ọ̀rọ̀ tí Alhaji Oriyomi Hamzat sọ. So ẹ farabalẹ̀ kẹ́ gbọ́, a máa play ẹ̀ ń sìn. What was the text message? Alhaji, I am disappointed in you. In fact, I am going to unfollow you. In fact, the greatest disappointment I've ever seen in my life is you. Epistle messages. You call yourself a woman rights activist. You call yourself a freedom fighter. Somebody was seeking for his freedom, and you choose to back the man that tied him down. You choose to stand with the man because he is a prophet or what? Because he's collecting money to take care of him. Because he's been taking care of him. Is it because he's poor? Is it because he's this? Is it because he's that? So you are a fake freedom fighter. You are this, you are that. That one bombard me. You too bombard me. Am I not a human being like you? Am I an angel? Am I an angel? Even an angel do make mistakes. It's only God that cannot make mistakes. Why now? Why? Ẹ wọ́n gbá mi, nǹkan tí ò kàn mí tí mi ò mọ̀ bẹ̀rẹ̀ tí mi ò mẹ́rin fẹ́ wọ́n gbá mi síra wọn. Ṣé kí n má dáhùn yẹn lóhùn mọ́ ni? Lónìí wọ́n ti mú yàn wá, wọ́n tún mú yàn bọ̀ lọ́la. Ṣé kí n má dáhùn? Called me. Ọdún kan nìyẹn o. Ẹnu kejì wá ní pé ẹ̀hẹ́ tó ń gbogbo ojoojúmọ́ iṣẹ́ táwa ń ṣe nìyẹn. À ń parí ìjà ni, àwa ìdíjàlẹ̀. Ìjà tó gbóná tẹ́ni ò ní parí mọ́. Ọlọ́run fún wa parí. Ẹ̀yin tẹ́ screen record. Kí ló dé tẹ́ screen record gbogbo ẹ̀? Lẹ́kẹ́ screen record gbogbo ẹ̀ ni, but ìṣẹ̀lẹ̀ wá bíbà tí mo wá attack Agbala Gabriel. Ṣàjẹmọ́sẹ̀ ni mí. Sáré èèyàn kan tí ò lẹ́nu méjì lórí ọ̀rọ̀ yìí. Tá a bá lẹ́ni tí ò lẹ́nu méjì lórí ọ̀rọ̀ yìí, alábòsí èèyàn kan ni. Ṣé nígbà tí Muhideen wà ń ta tí ń tajà, èmi mo mú kúrò bí àbẹ́yìn? Ṣé mi mo jẹ́ wọ́n mọ Muhideen lónìí àbẹ́yìn? Ọdún kan nìyẹn o. Ẹnu kejì wá ní pé ẹ̀hẹ́ tó ńgbà tó ti wá jẹ́ wọ́n mọ̀ yẹn sọ wá dáa bó ṣe náà. Gbogbo yín lẹ sọ méjèèjì. Kírísítẹ̀ ń pè mí lálábòsí, kírísítẹ̀ ń pè mí lẹ́lẹ́nu kan. Èèyàn kan wá sọ pé níjọ́ tí mo lọ sọ́dọ̀ Agbala Gabriel, kí ló dé tí mi ò sọ níbẹ̀? Ẹ dákun, wisdom dàbẹ̀ yẹn náà. Agbala Gabriel tó jẹ́ small god fún Muhideen, kí n wá mú Muhideen débẹ̀. Muhideen tó sọ pé òun ò wá dọ̀ tèmi nígbà tí wọ́n mú lọ́jà, tó ní nǹkan kan náà lè ní àtàgbàlá Gabriel. Ṣé ọjọ́ yẹn ní life yẹn ni màá sì mọ̀ bú Agbala Gabriel? Ẹ jọ̀ọ́, what right do I have? Ẹbẹ́ nìkan mi náà lọ sọ pé Agbala Gabriel òun rí body language ẹ̀ pé kò láì mú ṣe wá pé àríwá Ògún èèyàn tá à ń jà sí. Ẹ̀yìn náà ni the other time náà nígbà wà nígbà tẹ́ sí
kò sẹ́nìkan ní tó wù pé káwọn méjì kóhun tiẹ̀ mọ́ tó ń ṣe. So it was only King Saheed Òṣùpá ló pè mí tó bá mi sọ̀rọ̀ ní kò sí kankan ohun tí wọ́n sọ yẹn ò yé mi ó ṣókùnkùn sí mi ó tiẹ̀ dẹ́rù bà mí gan ó jẹ́rù ayé ó bà mí and when ó dẹ̀ connect Agbala Gabriel àdètò sọ̀rọ̀ ìwà rí yẹn kan kó tiẹ̀ wá sọ ní social media bẹ́ẹ̀ ṣe sọ pé kò máa rí báyìí Alhaji ò máa sọ̀rọ̀ yìí báyìí Alhaji ò máa sọ̀rọ̀ yìí báyìí máa yìí Alhaji máa defend máa yìí ló máa try láti protect but sí yẹn náà wá ní ká má sọ àwọn nǹkan kan ní. I'm not saying it to bring him down. Ìyẹn kan excellency náà pẹ́ nìyẹn. He gave me 200,000 naira that night and I gave that 200,000 to the host. So mo wá disappointed nínú tí wọ́n pè lé èèyàn anyway mi ò wá disappointed o mi ò wá disappointed tó yẹn náà ó kàn jọ mí lójú pé èèyàn náà tún dé nìyẹn ni pé mo dẹ̀ rí kíní tó ń fly ìtàn fi ń drag mi ní nǹkan tí I knew well I spoke well I did not bring him down. Why do you went ahead to cut that part? Did you forget that? Mo ní ẹlẹ́dàá tèmi ṣé ti gbà pé mi náà lẹ́lẹ́dàá tèmi ni èmi náà ní àwọn kan tó jẹ́ pé nínú àìbring mi down yẹn làwọn náà ti ń ṣayé inú àìbring mi down yẹn ìní jẹ́ imú tiwọn náà ti ń wà inú àìbring mi down yẹn làwọn náà ti ń rí dùnnú. Kí ni ẹ fẹ́ gbà ń bẹ̀ tẹ̀dẹ̀ mú dúdú wọ́n á ní kí ló dé tí ń sọ fún Agbala Gabriel ẹ dákun so possible lọ́jọ́ yẹn Agbala Gabriel jẹ́ pípa tí mi ń lọ bẹ̀ èmi lè ní mọ̀ pé mi ò bàjá òun ló mọ̀ pé òun ò bá mi jà àwọn solicitors sórí social media wọ́n ti dàrin wa rúrí wọ́n ti sọ̀pọ̀lọpọ̀ nǹkan rí èmi mọ̀ wò pé kó má jẹ́ pé ọ̀rọ̀ yẹn o kó má jẹ́ pé ó ń ríro èmi ó sáà lọ I attacked that guy fẹ́ ẹ wá mọ̀ tó fọ́ ni o ẹ wá mọ̀ tó burú o the first day Agbala Gabriel wọ́n drag ìgbà tí Muhideen gbèsè ẹ̀dí tó ṣe àwọn tó bẹ̀rẹ̀ náà dandan tó ṣe wọ́n bẹ̀rẹ̀ sí drag Muhideen wọ́n wá drop Muhideen wọ́n bẹ̀rẹ̀ sí drag Oriyomi àwọn kan ní mo ṣe lè pè lọ́rẹ̀ mi pé àbòsí ni pé mo tún pè lọ́rẹ̀ mi I don't know ẹ má bínú ìní pè bẹ́ẹ̀ mọ́ adẹ̀sán tá a sọ lórí show yẹn mo dẹ̀ round up pẹ̀lú language ẹ̀yọ̀ kan tí mo sọ láti gbà tọ́rọ̀ ẹ̀ ti ṣẹlẹ̀ ẹ má drag bọ̀bọ̀ yìí ẹ má drag bọ̀bọ̀ yìí mo mọ tí wọ́n pè ní gíga ẹni tó bá ga tó bá mọ iyì gíga kò ní fẹ́ kẹ́ni tó ga ó jábọ́ láéláé ẹni tí ò bá mọ iyì gíga inú máa ń sọ̀rọ̀ ẹni tó ga bíi kó jábọ́ ẹ̀rù ń bà mí lórí ọ̀rọ̀ yìí mo fira mi bíi pé mi l'Agbala Gabriel ẹ̀rù fi ń bà mí ìṣe tá a sìnkú òní lásìkò ọ̀la báwo ni màá ṣe ọ̀kágbọ̀n èèyàn kan ọlọ́run ṣàdá gbogbo èèyàn bó ṣe wù sá tí wọ́n fi wá sọ pé èmi ò ni mo rán o kó lọ sí kẹ́ni ìrírí láyé ìgbà pàdé rí láyé àmọ́ nǹkan kan rí lẹ́yìn pé wọ́n mú wá mo dẹ̀ rí ọ̀tán o bí mo ṣe mọ̀ níyẹn o ọ̀tán o gbogbo tí mo sì máa sọ fún ni pé jọ torí Ọlọ́run kò sọ́wọ́ ẹ tó tún lè bọ́ sí o àwọn bloggers ń wá kódà lára àwọn tó wà lórí show yẹn wọ́n wá sọ́dọ̀ mi lọ́jọ́ kejì pé kí n bá wa Muhideen lára àwọn tó wà lórí show yẹn they came to me the next day kí n bá wa Muhideen because I know people are ready to use this guy wọ́n ti rí i pé they will capitalize on his demerit wọ́n á máa lò wọ́n á fi máa make owó yóò dẹ̀ máa affect ẹni lẹ́ni ẹnìkan lórí gbogbo show tó bá ti jẹ́ mọ́ ni mò ń lọ tí mo sọ show ẹ̀yọ kan yẹn náà ni gbogbo tẹ́ ẹ̀rí tí wọ́n pè é ẹ̀yọ kan náà wọ́n ń gé kì ẹ̀yọ kan yẹn náà wọ́n ń gé kiri ẹ̀yọ kan yẹn náà wọ́n ń gé kiri àwọn tó fẹ́ gbìjà Muhideen wọ́n ń bá Oriyomi jà àwọn tó fẹ́ gbìjà Agbala Gabriel wọ́n ń bá Oriyomi jà àwọn tí Muhideen sọ pé kó tó di pé Muhideen ṣe show tó ṣe tí ọ̀pọ̀lọpọ̀ fi padà lẹ́yìn rẹ̀ tán fi ń bu wọ́n ọ̀pọ̀lọpọ̀ sọ pé Oriyomi ò ṣe dáadáa pé why tí mo pọ̀n lẹ́yìn Agbala Gabriel pé mi ò sòdodo pé that's not the Oriyomi we know wọ́n sọ bẹ́ẹ̀
nígbà tí Muhideen wá tó ṣe tán wọ́n lórí Oriyomi ló kọ́ Muhideen ní tí mo sọ ṣe mọ́ jàgbọ́ mi ò ṣàbòsí tó bá pé miss yẹn náà ni ó fi gbọ́ tí ó ṣàtúnṣe no problem èmi ìṣalábòsí o èmi ò bá tèèyàn jẹ́ o èmi ò sì síndì àbòsí torí fúnra Ọlọ́run ló sọ pé òun ò ní gbè lẹ́yìn alábòsí bó bá kọ́lé gbára mọ́tò bó ní gbogbo nǹkan tán ìgbẹ̀yìn alábòsí ò kì í dáa ẹ̀yin náà ti wá bò mí sí ẹ ti ṣàbòsí mi ẹ ṣàbòsí mi o torí pé ẹ kọ́ọ̀tì ibi tí mo ti sọ̀rọ̀ Agbala Gabriel ibi tó kù díẹ̀ káàtó sí ẹ bẹ̀rẹ̀ sí ní lò ẹ kọ́ọ̀tì ibi tí mo ti defend Agbala Gabriel tí mo ti condemn Muhideen ẹ kọ́ọ̀tì ẹ o àgbàlagbà tó bá fẹ́ parí ìjà kì í máa sán kóńdó mẹ́nìkan lórí ìjà náà sáni wọ́n ṣàjọ tọra wọn náà níta fi bẹ̀rẹ̀ kì í ṣe pé àwọn méjèèjì náà ni kì í ṣe pé nìkan náà lọ jáde tán 100% lè fi pè mí lẹ́lẹ́nu méjì ẹ̀yin inú Ọlọ́run mo sì fa yín lọ́nà lọ́wọ́ yóò ṣèdájọ́ lórí ẹnì kọ̀ọ̀kan lórí ọ̀rọ̀ ẹ̀ ntẹ́lómi ò fi kín ọ̀rọ̀ tó wà nílẹ̀ ayayayayaya tó bá ná gbogbo owó tó rí tán yóò tún kó bówó mi tó bá lọ́wọ́ rẹ̀ gbogbo ẹni tí ń sọ ìsọkúsọ nítorí owó tó rí lórí social media lórí ọ̀rọ̀ yìí òun tán pè lọ́lọ́run ni Ọlọ́run ẹ̀san ni bí Agbala Gabriel ṣe rí yẹn forget pé pastor ni gbàgbé iṣẹ́ tó ń ṣe yẹn má lọ rò rárá ó lẹ́lẹ́dàá tiẹ̀ tó gbé wáyé tó yẹ pé tó o bá ṣàbùrù sí ẹlẹ́dàá rẹ̀ ó sì dá fún ọ ohun ò ní mọ̀ wo bí Muhideen ṣe rí un tí ń ṣe bó ṣe ń ṣe kí un téèyàn bá ṣàbòsí ẹ̀ tó ṣàbòsí ẹ̀ bó ṣe rí un náà ẹ mọ̀ pé òun ló dìndìnrín ẹlẹ́dàá rẹ̀ ò dìndìnrín Oriyomi ṣe wá rí tó yẹ pé n tó bá wù yín lẹ lè sọ sí ẹ lè fi gbólẹ̀ bó ṣe wù yín ṣe mọ̀ fún òun ní làákàyè rárá ẹ kàn lè ṣe bó ṣe wù yín fún ẹ mọ̀ ṣe lọ ọ̀rọ̀ ilé yìí tí wọ́n bá sọ ẹni tó ṣẹ̀ fún ẹ tí wọ́n bá padà bọ oríran tí wọ́n bá sọ ẹni tó ṣẹ̀ fún ẹ ó lè ti bọ́ ò gbogbo tí ó bá dá sí ọ̀rọ̀ tí ò sí ń bẹ̀ tí ò sojú ẹ̀ báyìí ó rẹ́rìí ó ṣe sùúrù pẹ̀lú ọ̀rọ̀ tó lè mú èèyàn lókun Ọlọ́run ó ṣe sùúrù púpọ̀ ó ń ṣe pé èèyàn ń ṣépè o ṣùgbọ́n bí ẹlẹ́dàá ẹlòmíì tó bá forgive ẹlẹ́dàá tèmi ò ní forgive lórí ọ̀rọ̀ ẹ̀ àdàbí tí mo bá ṣàìdá lókù àdàbí tí mo bá ní àníyàn burúkú sọmọkùnrin tí ń pè l'Agbala Gabriel yẹn lókù ọwọ́ mi mọ́ lórí ọ̀rọ̀ yìí o èmi ọmọ nǹkan kan o lórí ọ̀rọ̀ eléyìí o èmi lè sọ míì lọ́la o ṣùgbọ́n lórí ọ̀rọ̀ eléyìí èmi mọ nǹkan kan o mo sì lẹ́lẹ́dàá mi ẹ pè mí lórúkọ burúkú lórí aburú tí mi ò ṣe táwọn ọmọ tèmi bá rí ńkọ́ tíyàwó tèmi bá gbọ́ ńkọ́ tó bá rí ṣé lórí pé ẹ ń dìfẹ́ǹdì Agbala Gabriel ni abẹ́ ń dìfẹ́ǹdì Muhideen kí ni tèmi ná gbogbo Ìbàdàn gbogbo Ọ̀yọ́ state tó fi dẹ́kọ̀ọ́ tó fi dábẹ́kúta I am serving the whole southwest ìní wọ́n mọ̀ pé bọ́rọ̀ bá rí bẹ́yẹn ọ̀dọ̀ Oriyomi ni wọ́n lọ lọ́jọ́ wọn gbé bọ̀bọ̀ yẹn wá jẹ́ ń bí ẹ léèrè ìwọ́n tó ń wá content káàkiri tó yẹ pé kó o bá yé èèyàn jẹ́ ló fẹ́ fi rí content ṣé wọ́n lè múrú Muhideen dọ́dọ̀ rẹ kó o mọ́ sàfóònù sí lójú kó o mọ́ bẹ̀rẹ̀ sí ní stream ẹ̀ kó o ṣe bí mo ṣe ṣe kó o gbé lọ bá Agbala Gabriel ṣé wọ́n lè mú Muhideen dọ́dọ̀ tiẹ̀ kó o gbé lọ bá Agbala Gabriel ìbíra rẹ léèrè náà níwọ̀n tó ń wá content níwọ̀n tó ń wérò tí ọmọ wọ̀ níwọ̀n tó ń wá kí àwọn tí ó wọ̀ ọ̀pọ̀ jù tó fẹ́ gbowó ìwọ náà dẹ̀ ń bú mi ó dẹ̀ ń bú mi lórí tí mi ò ṣe mi ò ṣàlàyé fún yàn mi ò wá kọ́ńfíìsì yín o
mi ní ẹgbà rárá mo fẹ́ kẹ́ ẹ máa bú mi kẹ́ ẹ máa mo tún ṣe so ṣé ẹ ti ẹ bẹ̀rù Ọlọ́run ni ṣé ẹ fẹ́ lukùn Ọlọ́run ni ẹ fẹ́ mo tún sọ pé ní kọ̀kọ̀ mi àti ní gbangba lè tó hàn sáyé àti tí ó hàn sáyé èyí tí mo ṣe àti tí bí mo ṣe ń ṣe ìtẹ́rí àti tí mo ń ṣe tẹ́rí tí mo bá sáré kí Àgbàlá Gabriel kó wálẹ̀ tí mo bá robi sí ẹnìkan rí láyé mi mo tí mo bá robi sí ẹnìkan rí ìjọ mo ti dáyé mi mo máa sáré báyé mi ó sì dá ni mo gbìyànjú mo tiraka mo ṣe wàhálà báyé mi ó sì dá ni pé tí mo bá wá ṣe pé mo ń lépa kẹ́nìkan mọ́ káyé ẹnìkan bàjẹ́ rí láyé mi ìjọ mo ti dáyé kọ́lọ́hún fìyà jẹ mi ṣùgbọ́n tí ó bá rí bẹ́ẹ̀ kọ́lọ́hún ó túbọ̀ tún dọ́bọ̀ àgbéga mi àgbéga ayé tèmi ti affect àwọn èèyàn positively mi ò lè ka wọ́n àwọn tọ́lọ́run ti lò mí fún pọ̀ mo dẹ̀ bẹ̀ Ọlọ́run pé Ọlọ́run ẹni tó ti ṣẹ̀ tó fẹ́ fìyà jẹ Ọlọ́run máa lò mí fún wọn ṣùgbọ́n ẹni tó ṣe dáadáa tó fẹ́ kẹ́ ẹni kó máa lò mí fún Ọlọ́run dà wàláhì láàdín Ọlọ́run dà wàláhì Ọlọ́run dà lórí ọ̀rọ̀ eléyìí àdánwò tẹ́lómi ò ní bọ́m̀bẹ̀ tí ó fi lọ bọ́ lọ́hùn yóò kó what is my own gbogbo ẹ̀yin tẹ́ ń bú mi sí ṣé bí gbogbo yín náà lẹ ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí gbogbo yín lẹ ti bú máa yìí ẹ bú Muhideen ẹ ṣe gbogbo ẹ̀ what's my own where does àbòsí come in where does it come in what is my business what does that concerns me okay next time tó bá gbé dọ́dọ̀ mi kí n sá kámẹ́rà sí lójú kí gbogbo yín rí àbí kí n má wulẹ̀ gbé lọ mọ́ ẹ má worry don't worry ṣé bí tẹ́ fẹ́ nìyẹn next time I will not do anything for anybody kì í sàgbàlá Gabriel mo rí fàásì o for anybody again ẹ má worry ṣé bí tẹ́ fẹ́ nìyẹn èyí tí mo ṣe yẹn orí mi ti dàrú mi ò mọ tí mo ṣe àbí don't worry calm down you will see ṣẹlẹ̀ mẹjọ dá lórí social media ṣẹlẹ̀ ẹ̀ mọ tẹ́ ẹ̀ ṣe ẹ má worry ẹ wọ ẹjọ́ yín rẹ ṣé ẹ fẹ́ content ẹ rí content content wà ẹ máa rí content ilẹ̀ àkún ẹ calm down ẹ máa rí content ẹ máa lábòsí ẹ mẹni bí ẹ má gbàyà are you looking for opportunity to get down to get back on me or to hurt me or to bring me down or to change my person what have I done what how does come in? Okay, like you are talking. It's okay. And you don't boo anybody. And you don't analyze matter. But if anybody talk like this, that person is hypocrite. If anybody put mouth for any matter, if for the fact that they brought the matter before me, I must not put mouth. Have I ever bring anybody down? Have you ever seen me bringing anybody down? Whom did I brought down before I got to where I am today? Why now? Why? Ẹ̀jẹ̀ sọ mí dọjà ẹ̀ ná mi. Àwọn tó ṣe ti Muhideen wọ́n bú mi. Àwọn tó ṣe ti Agbala Gabriel wọ́n bú mi. Ojoojúmọ́. Lovers all over the world, viewers all over the world. Lérò pé ẹ farabalẹ̀ wo fídíò yìí. Ẹ ti rí pé Alhaji sọ a lot of ọ̀rọ̀ tó dẹ̀ jẹ́ wípé ẹ̀kọ́ wà ń bẹ̀. Ó yẹ kéèyàn máa ṣe sùúrù. Ká má ti torí pé bóyá a fẹ́ ṣe content, bóyá a fẹ́ ní viewers, ká máa wá máa bring àwọn èèyàn down. Kò yẹ kó rí bẹ́ẹ̀. So nǹkan tí ó bá ṣẹlẹ̀, ẹ rí pé ní orí channel wa nǹkan tó bá ṣẹlẹ̀ làwọn máa ń fún yín ní update ẹ̀. Kì í condemn èèyàn pé bóyá lágbájá ṣe báyìí. Lẹ́yìn ká sọ wípé nǹkan báyìí lẹ́ni báyìí wí, nǹkan báyìí lẹ́ni báyìí wí. Evidence dẹ̀ máa wà tẹ́yìn náà tó máa fi etí ara yín gbọ́ nǹkan tẹ́ni yẹn sọ. Kò kí ń ṣe wípé ká kàn wá tan kámẹ́rà ká má ní evidence pé lágbájá sọ báyìí ká máa wá sọ wípé n tó sọ lélẹ̀. Téèyàn bá sọ̀rọ̀ a máa sọ wípé n tó sọ lélẹ̀, ẹ̀yin náà tún farabalẹ̀ gbọ́, a máa play ẹ̀ fún yín. So ẹ jọ̀ọ́ àrọ̀ àwọn tí wọ́n bá ń ṣe irú ẹ̀, tó bá ń ṣe content láti bring àwọn èèyàn down, àwọn nǹkan tí ò dáa ni. Ẹ rí pé Alhaji tẹnumọ́ wípé àwọn ọmọ yìí gíga, àwọn ò dẹ̀ gbàdúrà pé ẹni tó bá ga kó wálẹ̀. And then to àwọn tí wọ́n ń drag Alhaji,
perspective tẹ́yìn fi ń wo ọ̀rọ̀ nìyẹn. And then kéèyàn tó dá ẹjọ́ èèyàn gbọ́dọ̀ gbọ́ láti ọwọ́ ọ̀tún, kéèyàn tún gbọ́ láti ọwọ́ òsì, kéèyàn tó dájọ́. Èèyàn kan kì í ṣàdédé dájọ́. Àwọn Yorùbá wọ́n sọ̀rọ̀ wọ́n ní agbẹ́jọ́ ẹnìkan dá, àgbà òṣìkà ni. So ẹ jọ̀ọ́ a rọ̀ gbogbo ẹ̀yin tí ẹ bá ń dá sí ọ̀rọ̀, ẹ jẹ́ ká ṣe sùúrù, ká ṣe pẹ̀lẹ́. So ẹ̀yin tẹ́ ẹ bá ṣe ń darapọ̀ mọ́ channel, ẹ bá wa subscribe, ẹ bá wa likes, ẹ bá wa comment, ẹ bá wa share. So we love you all. Thanks for watching.